Dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run. Àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀, Ọlọ́run kò ní fi èyí ṣe òpin lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣọjọ́ Sátidé tó kẹ́yìn sínú ọ̀sẹ̀ ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹsàn-án ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbé ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká sí omi múná à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́ Ẹtì ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ní bàbá òun ṣe àtúntò àti àyípadà nílé ìfowópamọ́ ti ìjọba àpapọ̀ erinlónìbù ilẹ̀ yìí Central Bank of Nigeria CBN pẹ̀lú bí wọ́n ṣe yan gómìnà tuntun fúnlé ìfowópamọ́ náà ọ̀mọ̀wé Ọláyẹmí Kàdóso eléyìí tó gba iṣẹ́ ọ̀hún lọ́wọ́ adelé èyí tí wọ́n yàn síbẹ̀ lẹ́yìn tí wọ́n fi ewé gbélé rẹ̀ mọ́ Godwin Emefiele Fọláṣodún Ṣónòbè. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lánàá, gómìnà tuntun ilé ìfowópamọ́ náà Kàdóso àti àwọn igbákejì mẹ́rin òun ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n fi sẹ́nu iṣẹ́ ọ̀hún lánàá tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà lẹ́yìn ọ̀sọ́kà èyí tí Tinubu tó kéde wọn o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn ìbára ìlú sọ̀rọ̀ Àjúrì Ngelale èyí tó gbé jáde lánàá ṣe lálàyé o wípé Bọ́lá Tinubu ló ti ń gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ báyìí lójúnà láti lè jẹ́ kí ohun gbogbo kó máa lọ ní mẹ̀lọmẹ̀lọ pàápàá jù lábala ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn igbákejì tí wọ́n sì jẹ́ adélé mẹ́rin o èyí tí ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gómìnà ọ̀hún, àwọn igbákejì wọn tó jẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún láti rí arábìnrin Enem Uzoro, bákan náà ọ̀gbẹ́ni Mohammed Datijo, bákan náà ọ̀gbẹ́ni Philip Ekeazo àti ọ̀mọ̀wé Bala Bello. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ni wọ́n jẹ́ igbákejì sí gómìnà ilé ìfowópamọ́ náà ọ̀gbẹ́ni ọ̀mọ̀wé Ọláyẹmí Kàdóso. Lákòótán nínú ọ̀rọ̀ Tinubu, ó wá pè wọ́n sí àkíyèsí, ó ní kí wọ́n wo ibi tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe dúró lọ́wọ́ báyìí. Ó lóun fẹ́ kí wọ́n ṣiṣẹ́ o kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí àti owó náírà ilẹ̀ Nàìjíríà kó lè níyì láwùjọ àti orílẹ̀-èdè Nàìjíríà kó lè níyì láwùjọ àwọn orílẹ̀-èdè. Ìpínlẹ̀ Kwara eyín Abdulrasaq Abdulrahman bàbá òun ló ti ṣe ohun dáadáa tẹ́nìkan ò ṣe rí nínú ìtàn àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrasaq bó ṣe fi ìtàn lélẹ̀ láti yan àwọn tí wọ́n ní ìpèníjà ara sí ipò kí wọ́n lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o, wọ́n ní nínú ọ̀sẹ̀ tá a wà yìí gómìnà Abdulrasaq Abdulrahman tí í ṣe gómìnà ìpínlẹ̀ Kwara òun ló yan àwọn tí wọ́n jẹ́ akọ̀wé pàtàkì sí àwọn ẹ̀ka kan ní ìpínlẹ̀ Kwara tó sì jẹ́ pé àwọn tí wọ́n ní ìpèníjà ara ngan ni gómìnà òun ló yàn sí ipò pẹ̀lú ọ̀rọ̀ wípé bá ṣe bẹ́rù náà lábọ́mọ o àparò kan ò ga jù kan lọ àfi èyí tó bá bà sórí èbè. Ó ní nínú ètò ìṣèjọba òun ò dá ẹnì kankan sí sáyé ọ̀tọ̀ bí kò ṣe wípé àtọmọdé àtàgbà tọkùnrin tóbìnrin pátápátá o lòun kó mọ́ra nítorí pé gbogbo wọn pátá ni wọ́n ní ẹ̀bùn kan tí wọ́n sì kàwé tóun ti mà àti òye eléyìí tó lè jẹ́ kí ètò ìṣèjọba àwọn ní ìpínlẹ̀ Kwara kó túbọ̀ lọ síwájú sí i. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí gómìnà ọ̀hún ní ìpínlẹ̀ náà èyí tó gbé jáde, ó ní ọ̀gbẹ́ni Peter Ayanwálé o ẹni tó jẹ́ wípé ẹni ọ̀hún ló ní ìpèníjà ojú tí ò rí rárá. Ó ní tó ti fìgbà kan jẹ́ igbákejì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama kan tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kwara ló ní lára àwọn tí gómìnà yàn sí ipò akọ̀wé àgbà tá a mọ̀ sí permanent secretary náà nù. Ẹni ẹlẹ́rìnkejì èyí tí wọ́n tún yàn síbẹ̀ ni Abdullahi Káyọ̀dé eléyìí tó jẹ́ wípé orí iṣẹ́ àti wọ́n fi máa ń tẹ àwọn tí ò lẹ́sẹ̀
òun gangan lẹ́nu ọ̀hún ló wà o ní ìgbà tí ìròyìn tó sì tẹ̀ lára nílé o wípé gómìnà ti yàn án gẹ́gẹ́ bí akọ̀wé pàtàkì lẹ́ka iléeṣẹ́ ọba eléyìí tó rí sí ọ̀rọ̀ ilé àti ìdàgbàsókè agbègbè ní ìpínlẹ̀ náà. Lákòótán nínú ọ̀rọ̀ gómìnà Abdulrahman Abdulrasaq ó ní gbogbo àwọn wọ̀nyí pátá o lòun ó rí dájú pé ẹ̀tọ́ tó tọ́ sí wọn wọ́n fún wọn bákan náà kí wọ́n sì ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kí ìpínlẹ̀ Kwara kó lè lọ síwájú sí i. Ìròyìn eléyìí ló ṣe ni ní ààhẹ pẹ̀lú ìròyìn tó dorí àgbàkodò. Ó kéré tán ènìyàn 3 lójọ́ náà bá nípè nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan èyí tó wáyé o ní ojú òpópónà márosẹ̀ ìlú péjú sí Ìtàpá ní ìjọba ìbílẹ̀ Ọ̀yẹ́ ní ìpínlẹ̀ Èkìtì lánàá tí í ṣe ọjọ́ Jímọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ọ̀gá àgbà ẹ̀ka àjọ eléyìí tó ń rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní ojú pópó FRSC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Olúṣọlá Joseph ṣe lálàyé wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún èyí tó wáyé láàrin ọkọ̀ àjàgbé àti ọ̀kadà èyí níjọba ìbílẹ̀ Ọ̀yẹ́ ní ìpínlẹ̀ Èkìtì lówùúrọ̀ kùtù àná ó ní kò ṣẹ̀yìn ìwà ìbìkítà ọlọ́kadà kan èyí tó kó ènìyàn 2 sẹ́yìn mọ́ ẹni tó bá tí wọ́n fi jẹ́ 3 o èyí tí wọ́n fẹ́ sáré kọjá lára tírélà ọ̀hún kó tó ní pé wọ́n ṣubú yakata sẹ́nu ọkọ̀ àjàgbé náà èyí tí ọkọ̀ àjàgbé ọ̀hún tó sì tẹ̀ wọ́n látẹ̀pà tí wọ́n gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra o. Ó ní ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ni wọ́n ti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí tó rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ lójú pópó tí àwọn ènìyàn ọ̀hún sì tá mọ́ra. Ní gẹ́rẹ́ tí wọ́n débi ìṣẹ̀lẹ̀ ọ̀hún àwọn ènìyàn 7 tí ń bẹ lórí ọ̀kadà alùpùpù náà ni wọ́n ti gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra tí wọ́n sì ti gbé wọn lọ sí àyè ìgbókùpamọ́sí o èyí tó wà ní Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ Èkìtì. Ó wá gba àwọn ènìyàn lámọ̀ràn wípé bá a bá ń wa ọkọ̀ àbí ọ̀kadà lójú pópó ká máa ní àkíyèsí bákan náà ká máa ṣe sùúrù lójú pópó. Ó lé ẹni tó bá mórí délé òun gan ni ẹni tó mọ ọkọ̀ wà. Ó ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá kò ní ṣẹlẹ̀ sí gbogbo wa àmín. Arákùnrin kan rèé ẹni ọdún 42 Délé Agboola ńlá àwọn agbébọn rìn tí ẹnikẹ́ni ò mọ orúkọ wọn ni wọ́n ti rán sí ọ̀run àrèmábọ̀ báyìí ńlọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lówùúrọ̀ kùtùkùtù àná lásìkò tí àwọn akọ̀ròyìn tí wọ́n gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì mú ojú ṣùnùkùn débi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Ọ̀gbẹ́ni Délé Agboola òun mà ni wọ́n ní pé lẹ́yìn tó darí kúrò ní ibi iṣẹ́ ó darí lọ sí ilé láti lọ bá ìyàwó rẹ̀ tó sì yà sí ọ̀dọ̀ rẹ̀ nínú yàrá ibi tí ìyàwó rẹ̀ ti ń ta ọjà ní agbègbè Pákó nílùú Òṣogbo olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì ní gẹ́rẹ́ tó wà níbẹ̀ náà ní àwọn agbébọn rìn afurasí 3 kan tí ẹnikẹ́ni ò mọ́rúkọ wọn ni wọ́n wá bá níbi tí ìyàwó rẹ̀ wà àti òun náà tí wọ́n sì ń béèrè wípé ṣé òun lẹni tó ń jẹ́ Délé Agboola tó sì ní bẹ́ẹ̀ nílé èròǹgbà wípé bóyá wọ́n ní ọ̀rọ̀ àjọsí eléyìí tí ó dòwó fún o. Wọ́n ní ká tó wí ká tó fọ̀ nínú yàrá ibi tí ìyàwó rẹ̀ yàrá ìtajà ìyàwó rẹ̀ tó ti ń ta àwọn oògùn ìgbàlódé tí í ṣe oògùn òyìnbó tá a mọ̀ sí mẹ́dísìnì níbẹ̀ gan ni wọ́n ti gbé ìbọn fún ọ̀gbẹ́ni Délé Agboola tí ṣẹni ọdún 42 èyí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti fa omi àhó tó gbọn sí àwọn ènìyàn lẹ́nu o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ṣojú mi kòró kan Tèmítáyọ̀ náà ṣe lálàyé o. Ó lé àwọn ènìyàn ọ̀hún tí wọ́n tó 3 níye ni wọ́n gba ẹ̀mí lẹ́nu Délé Agboola o. Ní gẹ́rẹ́ tí wọ́n sì ṣiṣẹ́ bí ọ̀hún ni wọ́n nà pápá bora tí ẹnikẹ́ni ò lè sọ irúfẹ́ ènìyàn tó rán wọn tàbí ẹni tó ní ọkàn búburú sí ọ̀gbẹ́ni Agboola tí wọ́n fi rán irú àwọn èèyàn bẹ́ẹ̀ sí láti rán lọ sí ọ̀run. Àkótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà adẹ́rìn-pòṣónú tó tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn eyín Chinedu Annie Emmanuel tí gbogbo ènìyàn mọ̀ sí Nnedu òun mà ló ti sọ̀rọ̀ jáde báyìí o wípé agboolé olórin ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní òkùnkùn bírímù tí ẹnikẹ́ni kò lè rí ìbẹ̀rẹ̀ àti ìparí rẹ̀ ni. Ó ní yóò máa dàbí ìmọ́lẹ̀ sí àwọn ará ìta tí ò ní ìmọ̀ tàbí tí wọn ò sí ní agboolé orin ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní fún odidi ọdún 13 gbáko lòun ti wà nínú agboolé orin ní orílẹ̀-èdè yìí kóhun tó kúrò ńbẹ̀ di ẹni tí ń sọ̀rọ̀ lórí rédíò àti ṣíṣe sinimá àgbéléwò lórí nàràn. Ó ní nípa ìdí èyí ó ní ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún òun láti máa rí àwọn tí wọ́n ń gbé olórin jáde o
pẹ̀lú àwọn ìwà ìbìkítà àti àwọn ìwà eléyìí tí ò bójúmu láwùjọ tí wọ́n máa ń fi ọwọ́ àbùkù rẹ̀ kan àwọn olórin èyí tí wọ́n bá gbà sábẹ́ òrùlé iléeṣẹ́ orin wọn o. Ó wá sọ̀rọ̀ jáde nípa ikú Mohbad wípé ó jẹ́ nǹkan tó da omi ọgbẹ́ sí òun lọ́kàn lọ́jọ́ tó ń gbọ́ ikú Mohbad ọ̀hún, tó sì jẹ́ wípé ògo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà ọ̀kan nínú wọn eléyìí náà ló tútù yọ sọnù yìí. Nìdúwádé ní báyìí òun yóò gba gbogbo àwọn ọ̀gá tí máa ń gba àwọn olórin sábẹ́ iléeṣẹ́ wọn lámọ̀ràn wípé kí wọ́n fi òtítọ́ inú ìwà ọmọlúàbí tóun ti ìbẹ̀rù Ọlọ́run kí wọ́n fi sí iṣẹ́ wọn, torí wípé ohun gbogbo ló ní ìgbà àti àsìkò, bóde ti rí kọ́nà la yóò rí o, àti pé oníkálukú wa láàjábọ̀ iṣẹ́ wa fún Elédùà. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí títí dìgbà míì tẹ́tùmọ̀ aláǹfààní sí ọ̀tún ròyìn míì, gbogbo aládùúgbò ní pé ilé òní ilé wa, ọ̀nà nínà wa, ayọ̀ àti àlàáfíà ńlá fi pàdé. ẹ jẹ́ a ṣe ìsinmi òpin ọ̀sẹ̀ jẹ́jẹ́ o. fún mi Adénúgà lẹnu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.